abilé kéwù kan bíi Markaz kọ́ sọ pé òun yẹn mufti ọ̀rọ̀ nǹkan bá láàká ìmú nọ́mà tíwájú bí kíbi lágbàáyé tí wọ́n ti máa yan mufti àwọn aláṣẹ ní máa yàn àkọ́dù aláṣẹ lọ́ba àbí gọ́vnọ̀ àbí president tíwájú wá délẹ̀ Yorùbá àfáàlẹ́ kéwù àtàrà ìmáàmù mọ́sálásí ọwọ́ àlè yàn èyí táwọn èèyàn wá yàn bí ó fọ́ nígbà tí wọ́n jẹ mọ́sálásí òṣìṣẹ́ kankan tó ń gbéṣẹ́ ìsìláàmù ju kó kírun lọ ilé ìwé òṣìṣẹ́ kankan tí wọ́n ń pèsè ìsìláàmù ju ọmọ ń kéwù lọ àwọn méjèèjì wá para wọn pọ̀ wọ́n láwọn yan mufti ọ̀rọ̀ kí á ní ṣe Yorùbá ní tó lé ẹyìn kúrò nílé Ifẹ̀ ní tí ọba fi di méjì fún Yorùbá sọ́wọ́n ní lọ́ba wa tọ́jọ́ bá wa ní àìparí ẹ̀dísìn àbí Aláàfin tẹ́fà ìyẹjú ẹ̀ àwa gan nípìnlẹ̀ àwọn bàbá wa gan àmọ́ ẹni tí yóò jẹ́ ọ̀gá wa gan àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ẹ̀rú mọ́ra wọn àwọn náà lábá débi ẹ̀sìn náà tí ìlú rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wájọ́ ìní ìyá tí wọ́n máa sọ fún ayé pé àwọn àti lè yan mufti àti yàn nígbà tí òṣìṣẹ́ nìkan tó lè yàn wọ́n ta ni wọ́n yan mufti gbogbo tó bá ní wọ́n yàn camouflage ní ìdílé ẹ̀sìn ìtẹ́pẹ̀ ní abọ́síbi ìtẹ́pẹ̀ ní mufti kí wọ́n pè mufti ní Islam ìtẹ́pẹ̀ mufti ní ẹ̀ẹ́dì lè ẹ̀sìn yóò àṣàlàyé fún ẹ̀ẹ́dì lè pa ẹ̀sìn yóò àṣàlàyé fún yóò ṣàlàyé fún ṣùgbọ́n tọ́bí à mufti àkọ́kọ́ tọ́kọ́ wà nábì náà ni onímọ̀ ìbílẹ̀ rẹ̀ ẹ̀sìn ẹ̀kejì àwọn sàdúrà pọ̀ tọ́bí táwọn bí ọba dáhùn tẹ́lẹ̀ níbi àwọn ìbílẹ̀ rẹ̀ níbi àbákẹ́lẹ̀ ẹbí Umar ẹlẹ́bi Abu Hurairah ẹlẹ́bi Zaidu bin Thabit bákan náà nábì yan Mu'adh bin Jabal ọ̀yàn wípé bọ́lọ̀ sí gba Mákà fún tán tíjọba Mákà bọ́ sí lọ́wọ́ ọ̀yàn Attabu bin Asi ó ní wọn ni gọ́vnọ̀ àbí amir olórí fún Mákà Attabu bin Asi di onímọ̀ ṣùgbọ́n bá ànábì bọ́ ó ní wàláhù kò sí ìrìnàmọ́ kò sí ìrìnà ayé láti kí ó tó pé gbogbo àwọn olùlàmáwò pátá olùlàmáwò síra pàrátà fẹ́nu kò yí pé àsìkò tánàbí wa ṣe fátù Mákà náà lọ bá sílá tí àgbẹ̀kọ̀ lọ ní àsìkò tó fi lè kẹ́kọ̀ọ́ àmọ́ ò ní agbára rẹ̀ lè ká ara Mákà agbára Mu'adh ò lè ká àfáà ní Mu'adh lè jẹ́ mufti ò lè jẹ́ nínú adarí ò ní agbára wọn àti ẹni gbọ́ sí lẹ́nu tó ìyẹn lọ́pàá tó pé àdébì fi yan Mu'adh bin Jabal pé gbogbo ẹgbẹ́ wọn fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn àfọ́fẹ́ béèrè ẹni tí nípa ẹ̀sìn ẹ lọ bá Mu'adh àmọ́ olórí náà rí Mu'adh náà bẹ́ẹ̀ olórí náà lórí wa o torí olórí tí ọba láṣẹ bá tó wá àtẹ̀kọ́ tí Mu'adh náà bẹ́ẹ̀ kọ́ ọ̀ ní ṣe kí ni kò ní ṣe é ṣe kíbi lágbàáyé tí wọ́n ti máa yan mufti àwọn aláṣẹ ní máa yàn àkọ́dù aláṣẹ lọ́ba àbí gọ́vnọ̀ àbí president ohun sí ìgbàkan láyé fẹ́ẹ̀fìdé north tẹ́bá tí wọ́n délẹ̀ Yorùbá àbáàlẹ̀ kéwà àtàrà ìmọ̀ mọ́sálásí ọwọ́ àlè yàn èyí táwọn èèyàn bí ó fọ́ nígbà ìgbàjẹ́ ẹ̀mọ́ tí bó ṣe jẹ́nu tí ẹni wọ́n ti gbé ìjọba kalẹ̀ báyìí àwọn owó ọ̀tún ìjọba rẹ̀ wọ́n yàn mọ́ fún àwọn mọ́sálásí wọ́n yàn mufti fúlù ẹgbẹ́ bẹ̀rẹ̀ ẹ̀sìn ìmáàmù máa mójútó mọ́sálásí ẹ̀yà àfáà onímọ̀ bóyá onímọ̀ ti kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ẹ̀mọ́ mójútó gbolé kéwù ó ṣe àdó ọ̀fẹ́ mọ̀ sí tẹ́rà orílẹ̀-èdè ọba jẹ́ onímọ̀ wọn àmà bí ọlẹ́ èrè nǹkan àmọ́ mufti wọ́n yẹ̀ ní wà sá gbogbo àfáà jọ gbogbo àfáà tó bá fẹ́ sọ wípé bí fatuwa ṣe rí rè abẹ́ mufti ni wọ́n ṣe kíni ni wọ́n wà wọ́n àfáà tó fẹ́ gbélé èdè àgbàlá bóyá ṣe yẹ ká ṣe gbogbo pátá ni mufti ó kò lẹ̀ lọ́dọ̀ ayatul ulama ayatul kubarul ulama onímọ̀ mójútó fatuwa àmọ́ mufti ni ó ṣe kíni ni ó gbé jáde sáré ẹ̀ka kan náà jọba níjẹ́bẹ̀ àmọ́ kí kọmíṣánná kọ́rọ̀ ìyẹn gọ́ọ̀nà sórí àwọn aláàbẹ̀dá àgùdà àbí wọ́n àbẹ́ ń pàtàkì àwọn lánàá kọmíṣánná wà lóòyìn gọ́ọ̀nà àbí mínísítà lóòyìn pẹ́sidẹ̀ntì tó bára wọn. ó dàbí kí wọ́n sọ pé àwọn ulama wà kíní kan wọ́n yàn wọ́n yẹ gọ́ọ̀mẹ̀ntì náà wọn kì í ṣe gbọ́mọ̀ kódà wọn ní kọ̀ọ̀tún lórí aráàlú àwọn náà wọ́n sì ara bẹ́ẹ̀ sábà kí aráàlú ẹ̀ka àwọn aráàlú pèsè ọ̀tọ̀ láti ń lọ lé kí tẹ̀yìn ulama tẹ̀yìn sọ̀rọ̀ lé lórí ọ̀tọ̀ láti ń pàdé ní mọ́sálásí tẹ́yìn ìmáàmù mọ́sálásí lè sọ̀rọ̀ lé lórí ọ̀tọ̀ làwọn dókítọ̀ tẹ́ pé gbogbo ẹni ara rẹ̀ ọba yá àwọn ní ọ̀gá rẹ̀ ọ̀tọ̀ làwọn education tí gbogbo ẹni ọba fẹ́ kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ wọn ní ìsìnkiri ní ọlọ ọ̀tọ̀ ní security ọ̀tọ̀ ní gbogbo ẹ̀ka tẹ́ẹ̀rí yìí ẹ̀ka ìdarí ni ẹ̀ka kan ó wá ní ìfta mufti ẹ̀ka kan ni sí ìwà ní ẹ̀ka kan ni àwọn bàbá wa ìjókòó tí wọ́n dálẹ̀ ìjókòó àwọn àfà tí wọ́n kọ́ ọmọ ń kí abáfà tó pera ìlà àfà àti ìjókòó àwọn masalasi tí lè máa mú wọn represent àwọn lọ́yà ò sí ń bẹ́ ókè wọn masalasi ò ṣiṣẹ́ kankan tó ń gbéṣẹ́ Islam ju kó kéwòn lọ ilé kéwòn ò ṣiṣẹ́ kankan tí wọ́n pèsè Islam ju ọmọ ń kéwòn lọ àwọn méjèèjì wá para wọn pọ̀ wọn láwọn èèyàn mufti wọn rọrùn ẹ̀gbọ́n mi sì iná ni rọ́bìtọ̀ àwọn ulama àti àwọn olùkọ́ ọlọ́run kọ̀bálà ká ìmú abilé kéwòn kan bíi Markaz kọ́ sọ pé òun yẹn mufti ọlọ́run kọ̀bálà ká ìmú nọ́mà ẹ̀gbọ́n mi sì ẹni tó bá ní sórúkọ lórí gbogbo ẹ̀ òun ni ọ̀yàn máa lè máa mú wọn yàn mú fẹ́ lé gbọ́ níbi kankan lágbàáyé àtìlẹ̀ Yorùbá gbogbo ẹni ó sọ bẹ́ẹ̀ tẹ́ bá ti ń bọ́ sílẹ̀ ọ̀rìn bẹ̀rù ọba ni ọ̀yàn tẹ́lẹ̀ dé gbogbo tí mùsùlùmí bá wà kápẹ́ bí wọ́n bá ti lò democracy ni gọ́ọ̀mẹ̀ntì ọ̀pá ọ̀dà pípọ́n lọ́yàn wọ́n yàn àwọn tó yàn ìwọ̀n náà ni ọ̀yàn mufti náà tó ṣe
àtọ́jọ́ ìmáàmù náà ṣé wọ́n wá gbogbo ọ̀rọ̀ mọ́ sọ fún pé gbọ́dọ̀ àdáyé pé rọ́bìtọ̀ league of imam ó ń gbọ́n ní àṣẹ ìmáàmà ẹgbẹ́ lásán ni tí kàn fọwọ́ palẹ̀ ìmáàmù ní láwàní àtàfà lè kí òun gángan ò ní àṣẹ kéde nítorí pé ìmáàmù tẹ̀lé ìjẹ́ lásán ni kò ní sùrùtọ̀ kankan kí á ní ṣe Yorùbá ní tó lé ẹyìn kúrò nílé Ifẹ̀ ni tí ọba fi di méjì fún Yorùbá sọ́wọ́n ní lọ́ba wa tọ́jọ́ bá wa ni àìparí ẹ̀dísìn àbí Aláàfin tẹ́fà yẹjú ẹ̀ àwa gan nípìnlẹ̀ bàbá wa gan àmọ́ ẹni tí yóò jẹ́ ọ̀gá wa gan àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo ẹ̀rú mọ́ra wọn àwọn náà lábá débi ẹ̀sìn náà tá a lọ̀gá ó sì yẹ kọ́kọ́ jẹ́ mú tí ìwò ni àwa àbíyá wọn náà lọ́wọ́ mufti yóò jẹ́ mufti kiri agboolé yìí ó ní àṣeyẹ mufti fáwọn ṣé ìwọ ní káyìí láti jẹ mufti ni ṣẹfẹ́ máa darí wa ni pẹ́sẹ̀ tàwa náà bí wò ni pé tí wọ́n náà fẹ́ darí wa ni pẹ́sẹ̀ kan náà lọ́jọ́ gbéra léèrè àìgbọ́gba fún ẹni bó ṣe rí lọ́dọ̀ wa nù àgbọ́ra wa yé òye wa wọ́n sì cooperate pẹ̀lú wa lábẹ́jọ́ ìrẹsì tẹ́lá gbọ́kọ̀ lọ́fẹ́ ṣẹlẹ̀ pàwù láìpẹ́ yìí wọ́n ọ̀dà ṣé o àwọn ẹni Ọlọ́run ló dìde àwọn lọ́ọ̀yà oríṣiríṣi ẹgbọ́n náà tẹ̀sọ́ gbẹ pàwù wájú pàwù láì nísìn ẹ̀wọ́n ló èmi kẹ́ sọ pé èmi ò láìkì kóòtù lílọ èmi ò sì láìkì ká máa gbẹ́rẹ́ ẹni lọ ilé ẹjọ́ wọn láìkì jẹ́ máa jẹ mufti kọ́ jẹ mufti ilẹ̀kẹ̀ tẹ̀lé mẹ́ dáwà lèmi ń ṣe ó lè fi tàbí gbà láàyè èyí tó sì dìde o á sì sọ̀pọ̀ ọ̀ṣẹ̀ bọ́lá ìgbẹ́ múmi ní òdodo iná lóòótọ́ Madina ìṣèlú ànàbì tí wọ́n tó pé bẹ́ẹ̀ ni aláṣẹ wá wà tí ń gbé gbogbo ìlú òkú ní tẹríba fún tẹ́lẹ̀ mọ́ta tọ́jú ìlú ànàbì gan ọmọ abẹ́ ànábì ni àmì èrò mọ́ta tánàbí yẹn síbẹ̀ tẹ́lẹ̀ pàtó ti dá mọ́ta bẹ́ẹ̀ lójókòó mẹ́rin ọ̀nà ọ̀dọ̀ Madina ni ètò ti ṣẹ́kẹ́ni ló ti pé agbára tí ànábì ní Madina gbogbo agbára gbogbo aláṣẹ tí ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n tẹ̀lé bàbá ànábì bàbá fẹ́sọ̀ kan àpapọ̀ ni ìlú abá ti wá ní kéèké bá ti wá ẹ̀kọ́ gbogbo ṣẹ́kẹ́ni kápá àpọ̀ sọ̀pọ̀ sẹ́wárí lọ́dọ̀ ọ̀rẹ́ tó ń gbọ́ mi wípé ẹ̀sẹ̀ àmọ̀ ìyẹn fún àìyàn tán ìdí tàbí ìyàn tán òní wípé ẹnu wọn bàtà ní ìdè láyà Wàsíìrì àti kìnnìkan olùjẹ́wò wọ́n tó lè mú bòmí wọ́n tó lè mú bòmí ìyẹn nígbà tá a bá kíni tó bẹ́ẹ̀ ta ní ìdílé ṣe pé mufti tí ọmọ sọ pé ìtọ́nà kan rèé àti Wàsíìrì tí ọmọ sáré káàkiri ní gbogbo ọ̀rọ̀ àlámọ̀ yẹn sìn iná lọ́ba yàn ó sì bẹ́ẹ̀ ni Islamic structure ni wọ́n dá padà ó ti wà ń wò tẹ́lẹ̀ wọ́n dá padà ní kò sí ìlú rẹ̀ tẹ́lẹ̀ wájọ́ ìní ìyá tó bá sọ fún ayé pé àwọn àti lè yẹ mufti àti yàn nígbà tí ó sì sẹ́nìkan tó lè yàn wọ́n ta ni wọ́n yẹ mufti gbogbo ẹjọ́ bá ní wọ́n yàn camouflage ní ìdídẹrẹ ẹ̀sìn farabalẹ̀ àwọn òwà nígbà àwọn yàn mí mufti mo dé èyí ni màá rí ìrówó lọ́rẹ̀ àbí wọ́n lòun fún mi lówó oṣù wọ́n á sì ń bá ẹsẹ̀ nìkan ọmọ ẹ̀gbọ́ àwọn èèyàn kan máa sọ pé mufti yìí kọ̀ máa ṣe fatuwa